ẹ jọ̀ọ́ ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ jẹ́ àgbàlagbà nínú ẹ̀sìn nílẹ̀ Yorùbá nínú ẹ̀sìn mùsùlùmí ni o pàápàá jù ẹ̀yin tẹ́ jẹ́ ìgbìmọ̀ rabata kí ló dé bí bá ṣe ń sọ̀rọ̀ ẹnìkan kan nu yín àti ìrí ìwé kankan àbí àti ìgbọ́ official kìíní kan pé kẹ́ kí bàbá ìmáàmù tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ní ìlú Ọ̀yọ́ ẹ̀kejì ni pé kí ló dé táwọn èèyàn ń lẹ̀ dé àpòpọ̀ mọ́ àwọn tó jẹ́ ẹlẹ́bọ láti máa bá mùsùlùmí ẹgbẹ́ yín ló kọjá ilẹ̀ Yorùbá sínú ẹ̀sìn kejì nù ẹlẹ́ẹ̀kẹta arákùnrin tí wọ́n ń pè ní ẹran lọ́mọ Lìsánù Sọnù òun náà wá bọ́ ta sórí ẹ̀rọ àgbàgbé ó wá ń sọ̀rọ̀ nípa the Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Yunus Olúṣínà Toliat Ayilara kejì ó ní wọn ò gba àṣẹ lọ́wọ́ ọba torí kí wọ́n tó lọ sí hajj ẹ dákun ẹ ká sí làákàyò ẹ dákun ẹ̀yin bàbá wa ẹ bá ní pé àwọn ìsákìyèsí wà tí ọmọ dá sọ̀rọ̀ ẹ̀sìn èrò Lìsánù yìí ọ̀tọ̀ lẹ́yìn tí wọ́n dá sọ̀rọ̀ ẹ̀sìn lórí pé kí ni gbogbo àwọn qualities and criteria tí wọ́n rí mẹ́rin láti fi lè dá sọ̀rọ̀ ẹ̀sìn kò sí lára rẹ̀ sí ìwọ tó lọ sójú agbo ìwọ tó mọ̀ fọ́ bú ìyàwó tí wà tí ìyàwó ọmọ ìdìmọ̀ra yẹn lójú agbo eléyẹrin takasúfè wọn náà wá gbọ́ta wá ní Ìmáàmù Ògbómọ̀ṣọ́ yẹn kíní kankankan ìgbà oní ọlọ́rọ̀ tó pọ̀ mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ máa yìí ibi tẹ́ kó adé nu gbogbo ẹ̀jẹ̀ mọ́ra bàtà àti bàbá jákẹ́t ti ń darí wọn gbogbo àwọn tẹ́lẹ̀ produce nu gbogbo àwọn tẹ́lẹ̀ produce nu result iṣẹ́ ọwọ́ yín náà nu irú Lìsánù Sọnù kọ́ máa dá sọ́rọ̀ ẹ̀sìn lẹ́yìn tí ń bá wọn gbó jókòó tí ń bọ́ lọ́tí jó lójú agbo àwọn dá sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ èmi tí ń kí wọ́n yá ìtẹ́lẹ̀ pẹ̀lú ayé ní kíní kan rabata àbí ẹwà wí láwà ní fún nìkan ló Ògbómọ̀ṣọ́ ní Jímọ̀ tó kọjá ni àṣẹ ẹ̀lẹ́ ìwà àdúrà tí mo ń gbà ní kẹwàá kálẹ̀ wà ní kódà ẹ bá ń gbọ́ wọ́ọ́rọ́ ló kú ẹlòmí ọ̀pẹ ní gbàgà yóò sì wà ẹlòmí ọ̀wà láhàámọ́ bí bá ṣe ń sọ̀rọ̀ yìí torí pé kíni yóò wà nù àkọọ́lẹ̀ pé ẹ wá da ìlú onílùú lórí tí ọkàn lọ́wọ́ tí ọkàn lẹ́sẹ̀ ní mọ́ọ̀mù tó bá Ajagungbadé yàn tí wọ́n fún ní certificate gẹ́gẹ́ bí Grand Chief Imam Ògbómọ̀ṣọ́ ẹ dákun bóòlù ẹnìkan ó ṣe adéhùn tí ó wà ní kò rí bẹ́ẹ̀ mọ́ lílé tó jẹ́ pé irú iṣu tó ṣẹlẹ̀ sí mọ́ọ̀mù lọ ṣẹlẹ̀ sóun náà ẹ dákun ẹ bá ní sọ fún ẹran lọ́mọ kó mọ́ dá sọ́rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ eléyìí just simple warning kékeré mọ̀kànní ìkìlọ̀ kékeré lásán mọ̀kànní kí n rá sí fún èmi ò rẹ̀ báyàn bí èbú ṣùgbọ́n tó bá jẹ́ fact tọ́jú òdodo àwọ̀ wà nípa yín á sì sọ fún báyìí tí gbọ́ ayé ọgbọ̀ bí báyàn bí èbú o ṣùgbọ́n tí n bá sọ ń pa rẹ̀ kó tó lè sọ pé kò rí bẹ́ẹ̀ ọ̀nà rí ó ti jì rí mi ìparọ́ máa yàn òdodo ní sọ jù bẹ́ẹ̀ lọ torí ìdí èyí Lìsánù Sọnù mọ́dá sọ́rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ mọ́ kọ̀ọ̀kan o kò sí kíni kọ̀ọ̀kan o tẹ́ bá jọ ń pariwo àti àfá lókè tẹjọ́ mọ́ pariwo mọ́ra tẹjọ́ mọ́ sí pé fúnra yín the same line lẹ́jọ́ wà ṣùgbọ́n Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àtàwọn tọrọ kíríkà rẹ̀ bíi mufti àgbà fúnlẹ̀ Yorùbá Sheikh Daud Imran Mọ́lásán kọ̀ọ̀kan o tí ẹ bá sọ̀rọ̀ iye ẹ̀sìn kódà kò tiẹ̀ kan wíyẹ pàápàá jù bẹ́ẹ̀ lọ ní ọlọ́rọ̀ kan tí mi ò sọ̀rọ̀ rẹ̀ o ẹ ti máa ń fọ̀rọ̀ lórí ẹ̀gan lórí ọ̀rọ̀ ẹ̀sìn gan nígbà torí ó tọ́ ó pèlè àbíyàn bá nulẹ̀ ẹ̀gan sórí tó níwọ̀ tó tó nulẹ̀ rẹ̀ ìwọ tó lè jókòó tó lè tó nulẹ̀ rẹ̀ tó lè manage nulẹ̀ ẹ̀ o lè manage matrimonial ọmọ ẹ̀ tí wọ́n wà kókó wá dá sọ́rọ̀ ẹ̀sìn. gbọ́n ilé ìfẹ́ ojúlówó ọmọ Yorùbá bọ́rọ̀ sí rí nù o Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ̀yin jú wa ní tẹ́ pé à ń kẹ́ gẹ́gẹ́gẹ́ tí ò gbọ́dọ̀ fọ́ ẹsẹ̀ tá a fi rìn ní à ń kẹ́ gẹ́gẹ́gẹ́ tí ò gbọ́dọ̀ kàn tí ò gbọ́dọ̀ rọ́ a sì ń bẹ lọ́nà àánú rẹ̀ ọba tó gbé wọn kalẹ̀ fún wa lórí dáadáa fún gbogbo mùsùlùmí àgbáyé gbogbo àgbáyé náà ti ń gbádùn wọn kọ́nà ọba kọ́mọ jà búrò sí wọn kó jẹ́ kẹ́mi ogun gbogbo tí ń jẹ́ ìran ọ̀tá bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ pátá Dr. Yunus Toliat Ayilara ọlọ́ndàkùn bá ní relegate wọn bá ní fẹ̀yìn wọn bẹ́lẹ̀ jẹ́ wọn ó jókòó jẹ́ kí wọ́n lè gbà pé ọlọ́run lọ́lọ́run